ọlọ́pàá ti kó àwọn akẹ́kọ̀ọ́ iléèwé girama tó fipá bẹ́lẹgbẹ́ wọn lò pọ̀ nínú ilé àkọ́kù. àfi káwọn òbí máa mójútó àwọn ọmọ wọn obìnrin o, kí wọ́n sì máa gbà wọ́n níyànjú láti máa lanu sọ ohunkóhun tó bá ṣẹlẹ̀ sí wọn fún wọn. ọmọbìnrin akẹ́kọ̀ọ́ iléèwé girama kan làwọn ẹgbẹ́ rẹ̀ fipá bá lò pọ̀, ṣùgbọ́n ọmọ náà bò ó mọ́ra, kò sọ fẹ́nikẹ́ni. nígbà táwọn ẹgbẹ́ rẹ̀ míì gbọ́ ohun tó ṣẹlẹ̀, làwọn náà bá ní àfi káwọn náà tún fipá bá a lò pọ̀ tí kò bá fẹ́ káwọn tú àṣírí tàkọ́kọ́ táwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ rẹ̀ ṣe fún un síta. wọ́n ti halẹ̀ mọ́ pé àwọn yóò ju fídíò náà sórí ayélujára ni, ló bá gbà fún wọn. ọwọ́ ọlọ́pàá ti tẹ àwọn ẹlẹgbẹ́ rẹ̀ tí wọ́n fipá bá ọmọ ọdún 17 ọ̀hún láṣepọ̀. akẹ́kọ̀ọ́ mọ́nàtán high school nìbàdàn ni wọ́n. ní nǹkan bíi aago 8 alẹ́ níṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé ládùúgbò mọ́ríkàs níjọba ìbílẹ̀ olúyọ̀lé nìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́, nígbà tí àwọn ọmọ ọkùnrin tí wọn kò ju ọmọ ọdún 17 sí 18 ọ̀hún fẹ́ fipá rún ọmọ ọlọ́mọ akẹ́kọ̀ọ́ ẹlẹgbẹ́ wọn mọ́lẹ̀ nínú ilé àkọ́kù. gẹ́gẹ́ báláròyé ṣe gbọ́, ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn làwọn amòòkùnṣìkà méjì tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ mọ́nàtán high school yìí kan náà ti kọ́kọ́ fipá bá ọmọbìnrin yìí láṣepọ̀. lẹ́yìn náà làwọn ọkùnrin 3 míì níléèwé yìí kan tún ṣa ara wọn jọ tí wọ́n sì fẹ́ lo oore ọ̀fẹ́ ìṣẹ̀lẹ̀ yìí láti tún ja arẹwà ọmọge náà lólè ara. orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ la gbọ́ pé wọ́n ti pè é tí wọ́n sì dúkookò mọ́ ọ. wọ́n ní ojú àwọn ló ṣe nígbà tí wọ́n ń bá a láṣepọ̀ lọ́jọ́sí, bí kò bá wá fẹ́ kí àwọn ju fídíò ìṣẹ̀lẹ̀ náà sórí ẹ̀rọ ayélujára kí gbogbo ayé sì máa wò ó ní láti fún àwọn lówó tó jọjú gidi. kíákíá nìyẹn sì gbà láti fún wọn lówó. ṣùgbọ́n nígbà tó yá ni wọ́n tún pè é pé àwọn ò tiẹ̀ fẹ́ owó mọ́, èrò kínní táwọn ọ̀rẹ́ àwọn ṣe fún un lọ́jọ́sí làwọn fẹ́ bá a ṣe. aago 8 alẹ́ ni wọ́n fìpàdé sí ládùúgbò mọ́ríkàs nìbàdàn. àkókò ọ̀hún kò sì kọjá tí ojú àwọn mẹ́rẹ̀ẹ̀rin fi pé níbi tí wọ́n fìpàdé sí. ṣùgbọ́n níbi tí wọ́n ti ń ṣe kinní náà lọ́wọ́ nínú ilé àkọ́kù kan báyìí lọ́̀kan nínú àwọn láńlọ́ọ̀dù àdúgbò náà ti ń gbọ́ igbe ọmọbìnrin yìí nígbà tí wọ́n ń dá kinní jọ fún un lọ́wọ́. ìyá onílé yìí ló fi gbé ta táwọn ará àdúgbò náà fi tú jáde. àwọn jagunlabí yìí feré gé e, ṣùgbọ́n àwọn olùgbé àdúgbò ọ̀hún rí 2 nínú àwọn ọkùnrin náà mú, ọ̀kan ṣoṣo nínú wọn lórí ibi sá lọ mọ́ wọn lọ́wọ́. ọlọ́pàá kan tó mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yìí fìdí ẹ̀ múlẹ̀ pé èyí tó dàgbà jù nínú àwọn ọmọkùnrin tọ́wọ́ bà yìí ló wà nípele àṣekágbá níléèwé girama SS3, nígbà tí èkejì pẹ̀lú ọmọbìnrin náà jọ jẹ́ ọmọ ọdún 17 tí wọ́n sì jọ wà níléèwé kìíní ní ìpele àgbà ọ̀jẹ̀ wẹ́wẹ́ níléèwé girama ọ̀hún. wọ́n ti fà àwọn méjèèjì láwọn agbófinró lọ́wọ́. inú àtìmọ́lé àwọn ọlọ́pàá ni wọ́n sì wà títí tá a fi parí àkójọ ìròyìn yìí. ọ̀làwálé àjàó ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online. Faith Adébọ́lá lóníròyìn yìí.